Ta'ala. Àwọn kan ń parọ́ Fáráyé, yes, fáráyé. àwọn kan ń purọ́ Fáráyé, àwọn kan ń ṣèké. tí wọ́n máa dáwàkà pé kéwú ń bẹ lọ́fà máa bọ̀ máa wulẹ̀ lọ mọ́ríkàsì lọ kéwú. Lára àbùkù tí wọ́n máa tá ń gbà ní sí mọ́ríkàsì ni pé kéwú àwọn bàbá ni kéwú gidi tí wá yàtọ̀ sí tó nígbàrà gbùrù kéwú náà wù yí àkédà àmú ẹnu. Òun náà làwọn náà wá ń dààmú ẹnu lónìí sí. Kéwú wọ́n ní kéwú àwọn bàbá pé kéwú Sheikh Adamu ẹ̀ ṣe kéwú gidi tí wọ́n ń sọ ńjọ́ náà nu. Nígbà ó yá kéwú gidi yẹn wọ́n ń ṣe pèfẹ́ ni tó bá lọ ké nínú ọmọ kéwú, wọ́n ń yọ̀rẹ̀ fáwọn ọmọ tí wọ́n sí ní kọ̀rọ̀ nítorí káwọn ọmọ tí wọ́n ní kọ́ máa lọ ké kó lè dẹrù àwọn ọmọ tí wọ́n. Wọ́n ní kéwú àwọn bàbá ní kéwú gidi tí wá yàtọ̀ sí tó nígbàrà gbùrù kéwú náà wù yí àkédà àmú ẹnu. Can you imagine? Náà wù yẹn ni gbogbo wọn wá ń rán mọ́ lónìí ni wọ́n ń sọ Lárúbáwá lóde. Ọlọ́run ní àbáwá adégúnwà, Ọlọ́run ní járí wàhálà, Ọlọ́run ṣe ẹjú àánú wa. So ibi tí àwọn Ìjẹ̀bú bínú ló bí káwọn náà ya ni wọ́n fi lọ dá ìta opó Central Mosque tí wọ́n lẹ̀ làwọn náà fi bẹ̀rẹ̀ sí ní jẹ ìmáàmù làwọn náà ń joyè. In tó bí Central Mosque méjì lẹ́pẹ́nu fún wọ́n tó bá mọ̀. In tó bí ọba méjì lẹ́pẹ́nu fún wọ́n tó bá mọ̀. Ní community ṣe ń jẹ́ méjì, àwọn tìta opó tó ń jà yìí gangan ni wọ́n ní ìlú. Àwọn tọ̀hún tó ń jẹ́ Èkó Ẹ̀pẹ́ ìtàn tí ò bò ní àlejò ni wọ́n tí wọ́n wá tí Jẹ̀bú sì gbà wọ́n láàyè. Kò sọ́kọ́ tó sì wá ọdún 11 ló lò ó sì padà lọ. Àwọn tó kù tí wọ́n jáṣẹ́ kù bọ̀ là ń pè ní Èkó Ẹ̀pẹ́. Ó rí i pé Ìpọ̀ṣù ń bẹ ń bẹ, ó borúkọ Ìpọ̀ṣù lẹ́kọ̀ọ́ lọ́hùn, ó bá onígà. Mi rò pé ó gbọ́, ó bó onígà. Ó tún bá orúkọ mi tí ó máa pé Èkó yẹn lẹ́mọ lókèétì ẹ̀ mọ́ eléyìí ń ṣọpọ́rọ́ àbùkù. So àlejò wa ń fìyà jẹ onílé ló bí kóníkálùkù lọ pé àwa náà ó lọ dá tiwa lẹ̀, ẹ máa ṣe tiyín ká máa ṣe tiwa. So in tó bí Central Mosque méjì nu. Nígbà kan sì rèé President General yìí Èkó Ẹ̀pẹ́ ti lórí kó tó bọ́ sọ́dọ̀ Ìjẹ̀bú kó tó tún wá padà sọ́dọ̀ àfáà dáadáa Fadilatu Sheikh Sa'adala Abdulrahman Abiola lọ́wọ́ kọ́lọ̀ ń sì jẹ́ olópẹ́. Ìyẹn lẹ ṣe rí ìjà tó wà lórí ẹ̀, ìjà supremacy àní gbà fún Sa'adala láti tẹ̀lé ẹ gbọ́ torí pé báyìí supremacy yẹn náà ló dé bẹ́ẹ̀ fẹ́yìn tí ò yé. Torí pé níjọ́ míì ẹlòmíì máa lérò yìí pé ṣífì ìmáàmù ẹyọ kan ló wà lẹ́pẹ́. Ìlú làwọn méjèèjì tí wọ́n sì lọ́ba tí wọ́n sì níjòyè. Ìyẹn jẹ́ ẹ̀ka kan. Ẹ jẹ́ wá padà sí criteria tí wọ́n fi ń yan imam. Apá kan nínú àwọn méjèèjì òun ń lo agboolé. Apá kan nínú àwọn méjèèjì ń gbọ́ òun dé òun wo ohun tó ṣẹlẹ̀ lọ́hùn pé àwọn ò ní lo agboolé kó mọ́ dìjà. Wọ́n wá pín sádùúgbò 8 ni wọ́n máa fi yan oyè wọn. Nínú Àlekè wọ́n ládùúgbò 4, nínú Ẹ̀bọ̀dè wọ́n ní àdúgbò 4, ó ń ṣàdúgbò 8. Lọ́dọ̀ àwọn tọ̀hún náà àwọn ládùúgbò 6, àmọ́ agboolé àwọn ẹbí kan ló ń joyè ń bẹ̀. Àwọn agboolé kan fọ́ọ̀lù sókè Balógun Lágbàdé, agboolé ìmáàmù nu. Èyí ń jẹ́ agboolé Áúdù ta ní òun jẹ́ Haúsá ń pìlẹ̀. Lọ́yẹ́ pé tí wọ́n bá fẹ́ ṣe kútúbà dọ̀la ó gbọ́ Bìní ní gáfárà aláwùmùhí gẹ́gẹ́ bí èdè táwọn ń lò ń jọ yẹn Haúsá ni wọ́n fi ń ṣe. Agboolé ìmáàmù fọ́ọ̀lù sí Òkè Balógun Ìsàlẹ̀ Àgòrò, agboolé náà ìbí fọ́ọ̀lù sí Òkè Pọ̀ṣù Lágbàdé, agboolé ìmáàmù fọ́ọ̀lù sí
báàdó òkè àti báàdó ìsàlẹ̀. Agboolé astafula, agboolé náà ibi fọ́ọ̀lù sí òkè pọ̀ṣú lágbàdé. Agboolé ẹ̀kẹta fọ́ọ̀lù sí báàdó òkè àti báàdó ìsàlẹ̀ tí wọ́n ń pè ní báàdó. Nígbà táwọn Ìjẹ̀bú fẹ́ ṣe tiwọn, wọ́n rí pé kó má lọ dá wàhálà lẹ̀, wọ́n wá ní pé tó àwọn ọmọ rotate ẹ̀ ládùúgbò sádùúgbò, ibi tí àdúgbò tó bá kàn wọ́n ò mú yàn wá, ẹni tán bá wá mú wá wọ́n wá mú wá ìlú ni ó ṣẹ̀ṣẹ̀ wá ṣe kíni wọ́n ò jọ fọwọ́ sí bí wọ́n ti yàn nù. Èyí tí mò ń sọ yìí tí ò bá wá rí bẹ́ẹ̀ ní kó o já mi kì í ṣe kájọ bínú. Ọ̀rọ̀ mọ́ lọ́dọ̀ Sheikh Adam ni tí wọ́n kọ sínú tírà pé wà man ya'in tarikha fi sadri, gbogbo ẹni tó bá ti lè mú ìtàn tó lè gbé sínú àyè ẹ̀ báyìí, àdó àmẹ́rà ila umrihi, ó ti fi ọjọ́ orí kún ọjọ́ orí ẹ̀. À ń ṣiṣẹ́ ẹ̀sìn, afámẹ́lò ní ṣe wá sí lẹ́pẹ́ tá ń ṣe wá sí ni, ṣèbí tá bá lọ kó mọ ni, tá bá lọ òkú àwọn alókùú là ń sin káàkiri ẹ̀ wá ń bínú kí wá lẹ́ ń sin bólẹ̀ tí ń ṣe dáwà ṣe ní dáwà kan. So criteria tí wọ́n ń lò nu, kódà ẹni yẹn mọ kéwú tó yẹ bá kan lé wọn, ó mọ kéwú kò mọ kéwú yóò joyè. Mi ò ní èyí tí mo wá fẹ́ wí ẹjẹ́ àjọ máa gbọ́ o. Àwọn kan tó ń sọ pé criteria kò ṣe criteria nílùú yìí, àfa wọ́n ti fi ọ̀mùtí jẹ ìmáàmù gbogbo ìlú, tí wọ́n sì sọ pé yóò padà máa kéwú. O gbọ́, mi ò ní sọ àdúgbò, o gbọ́, mi ò ní sọ àdúgbò. So wọ́n ní yóò padà máa kéwú, tó sì já sí pé ẹni yẹn jẹ́ máàmù yẹn yóò tún mutí lágbo pátì tí wọ́n lọ́wọ́ wálé. Kéwú ọ̀hún ẹni yẹn orí ike, ó sì jẹ ìmáàmù ńlẹ̀ yìí tó fi kú. Kódà ń gbò dàgbà ó tún máa ń gbé ọtí sínú àgé lẹ́gbẹ̀ẹ́. Ṣé criteria tẹ́ ń sọnù? Alẹ́ ẹjẹ́ atún tó bàjẹ́ ṣe. Ẹlòmíì máa tún jẹ́ ìmáàmù lẹ́yìn ẹni yẹn náà, tóun ò tiẹ̀ lè ké nǹkan kan nínú Al-Qur'ani rárá, kódà kò lè dára bànáké, kò bọ́n tí wọ́n fi ń kírun sókù lára, tí gbogbo ayé náà sì bọ̀n. Ẹni yẹn náà jẹ́ ìmáàmù, kódà gbogbo ohun tó lè kà lórí mímbàrí kò sọmọ tí ò lè kà nínú ẹ̀pẹ́ yìí náà ni o. Ok, àwa ń sọ̀rọ̀ criteria. Criteria wo lẹ ń lò? Àwọn kọ́ ni pé criteria agboolé failure ni nínú Islam, torí pé al-imamatu laysat bil-wiratha, ìmáàmù èé ṣe ń téèyàn ń jogún, innama iya bil-ikhtiyari, wọ́n máa píkì èèyàn ni, wọ́n ń ṣẹ̀ṣà èèyàn ni. Bẹ́ẹ̀ bá wá rí tírà tó sọ pé ogún ìdílé ní èyí tí mò ń sọ yìí, Ọlọ́run rí pé kì í ṣe pé mò ń àtàkì ẹnì kankan, tó yẹ pé mò ń àtàkì ni Ọlọ́run fi ẹ̀jẹ̀ mi, mò ń sọ bọ́lọ̀ tí rán mi ni. Al-imamatu takunu bil-ikhtiyar laysat bil-wirathiyya, ìmáàmù kì í ṣe ogún, kì í ṣe property tí wọ́n máa jogún ẹ̀. Wọ́n máa ń yànyàn sí ni pé ta ló dáa jù, ta ló mọ̀ ẹ́ jù, ta ló dángájíá jù. Lẹ́ni o mọ kéwú o mọ kéwú o, tó bá kan lẹ́yìn ó jẹ́. O mọ kéwú o mọ kéwú, tó bá wá sádùúgbò yín, tó bá jẹ́wọ́ náà ni wọ́n fẹ́, tó ti ń ṣe dáadáa sáwọn ti bí, àwọn tọ̀hún, àwọn high chief, àwọn small chief, àwọn olórútún, àwọn nǹkan kan, ó mọ̀ ó mọ̀ kéwú yẹn ìbá máa tó nǹkan, ó joyè yẹn. Criteria wà. Ẹ lọ wo ìlú iná mọ̀ ní. Àìmọye ajánásì tí ò lè dá nǹkan kan já. Wọ́n dẹ̀ joyè ajánásì tí wọ́n lè ka Kùránì báyìí kó yanjú láwùjọ. Ẹ̀dẹ̀ ni a máa tanra wa, ká máa tanra wa, ká máa nílùú iná. Ṣé ẹ̀yin náà rí ni? Ṣé bẹ́yìn ń jáde lọ́ọ̀ta? Ṣé bí Ìlọrin ti rí nu? Iṣẹ́ táwọn bàbá yẹn ṣe lẹ̀ tó fi ń pe ẹ̀pẹ́ alálùkùránì, ẹ sì ń bàjẹ́, ẹ̀ ń fọ́gi mọ́, ẹ̀ ń wógi mọ́,
bá wá ń sọ̀rọ̀ ẹni wọ́n bá yín wí ẹ̀yin dẹ̀ ń lọ́lá ẹ̀dẹ̀ ń dípò ẹ̀dẹ̀ ń ga ẹ̀dẹ̀ ń ba ṣé àwọn àgbàlagbà àná jẹ́ nítorí ntẹ́yìn fẹ́ jẹ́ àti ntẹ́ fẹ́ jẹ́. àwa ni ṣé mi ń bá yín jẹ́ ni ṣé mo ń bá yín jẹ́ ẹ̀tọ́ wo lẹ̀ ń pín tó kàn èmi ṣe báwa ń ṣiṣẹ́ ni ẹ̀yin sì ń pín owó iṣẹ́ wo lẹ̀ ń ṣe fún Islam iṣẹ́ wo lẹ̀ ń ṣe fẹ́ pẹ́ bẹ́ẹ̀ bá hate me ẹ hate me if you like me I will like you if you don't like me I won't hate you but I will ignore you èmi ò ní fi ṣe pé you hate me I hate you no if you like me I like you if you hate me I will ignore you àgùntàn jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì ni wọ́n máa wí. tá a bá ń sọ̀rọ̀ criteria ẹ̀pẹ́ aṣàbòsí Islam in general in total we are not there we need reform àbí nítorí pé náà kọ́ nu we need to reform ourselves we need change we need a better future that is better. àwọn ọmọ wa tó bá ti ṣe wàlímọ̀ tán wọn kéwú mọ́ ewé àtegbò ni ṣáàmù yìí àwọn àfáàlù ti tó yẹ pé wọ́n lè dáyà sí ka ni tẹ́mi bá kayà sí ìṣẹ̀rù ọlọ́wọ́ báyàn níbo ni pàrà òsì àtọ̀tún àtòsí ń bolà àti ní pàrà ẹ̀já sòótọ́ fúnra wa ẹ wá já dákun ẹjá àjọ gbèlú ìgà tá a bá gbèlú ìgà Islam la fẹ́ gbéga ẹ má jẹ́ ó máa bàjẹ́ lọ ẹ má jẹ́ ó jẹ́ kọ́rọ̀ ànábì iṣẹ́ lára wa pé láyà àti alànà sísàmẹ́nù ìlà wẹ̀yà àti ba'dahu sharrun minhu ànábì ní ìgbà kan ò ní wá àfi kéyìí tí ó wà lẹ́yìn ẹ̀ kó tún burú ju ta kọ́kọ́ lọ. àwa tá a wá wà lẹ́ni tá à ń pera wa ní League of Imam and Alfas àtúnṣe tó yẹ ká ṣe rèé bí báwo lẹ̀pẹ́ ṣe fẹ́ dì lọ síwájú iṣẹ́ táwọn àgbàlagbà yìí ṣe lẹ̀ táwa ń jẹ tá a fi níyì tán fi ń kí wa pé ẹ máa wọlẹ̀ ẹ máa rọra ẹ dákun èyí lẹ̀ yìí ṣe wọlé ṣe kún ṣé ẹ ṣe kún ṣé ẹ ṣe kún ṣèbágbádá àtàlùkì ń bà nìkan ni agbádá àtàlùkì ń bà nìkan lẹ́ẹ̀fi dáwọn ìmáàmù wa mọ̀ pé àwọn ní agbádá ńlá wọn sì lálùkì ń bà tó yáyì. ìyún ọlọ́run kó ṣíjú àánú wa ọ̀rọ̀ criteria ẹ̀pẹ́nu ọ̀rọ̀ ń tó bí mọ́ṣáláṣí méjì lẹ́pẹ́nu kìí ṣe pé nǹkan mi àbòsí ọ̀tún àbòsí òsì níbi ètò òlu níbi ètò ẹ̀sìn mọ̀ pé fídíò yóò bí àwọn èèyàn tó pọ̀ nú gan yóò bí wọn nú àwọn òsì ní kí ẹ̀kẹ́ ẹ má bínú torí pé mi ò ní èmi wá sọ bọ́rọ̀ ti rí ni mi ò wá sọ tí ó dùn mọ́ yín mo wá sọ tí ó tẹ́ Ọlọ́run lọ́rùn àtàwọn àgbàlagbà tí wọ́n ti lọ tílíkà ummetun àwọn bàbá tí wọ́n lo ayé làámọ́ kásábàtì èmi gbààwẹ̀ ọdún kan nítorí kílù ilé da káwọn àfa lè níyì èmi ò ní jáde ńlé tí wọ́n fi mọ ẹ̀pẹ́ lálùkùrá ni pé gbogbo ohun tó o bá fẹ́ dà láfà níbì kan láyé àfi kó o dẹ́fẹ̀ẹ́ kó o wá jẹ àlùbáríkà bẹ̀ tí Ṣéhù Mùzẹ́mílù fi sùn sẹ́pẹ́ ẹ wá sọ ẹ̀pẹ́ di bálabàla bẹ́ẹ̀ bá wá dé ta ẹ wo agbádá ẹ ṣe gẹ́gẹ́gẹ́ wọ́n mọ̀ kí yín gẹ́gẹ́ bí olóyè ńlá bí oníǹkan ńlá ilé ò sì dá ìjọba wa tẹ̀lé yín wálé ńkọ́ ẹ̀já tún lè ṣe ẹ̀gbọ́n tí wọ́n ní somebody tún lè ṣe somebody balẹ̀ jẹ́ èyí àwọn àgbàlagbà àtàná tí wọ́n bá jẹ́ tán ni kí làwa fẹ́ jẹ ìǹtẹ̀ ń jẹ ìyàwó òkú bá yín jẹ́ ẹwùjọ́ táwa ti ń ṣiṣẹ́ bọ̀ ó níbi tí kò wá yín wà gbà táwa ń ṣiṣẹ́ ńlẹ̀ yìí pé kí Islam lè lórúkọ táwọn èèyàn bá tiẹ̀ wá fẹ́ máa ta kòyàn tó fẹ́ máa báyàn wí kò yẹ kó jẹ́ èmi tẹ́ ẹ bá fẹ́ ṣe déédéé torí tí mo forí là níkú lórí ọ̀rọ̀ ẹ̀sìn ńlẹ̀ yìí bẹ́ẹ̀ nìkan bá lóun ń takò mí tó o dẹ̀ fẹ́ ṣiṣẹ́ dáwà ńlẹ̀ yìí ègún ló ń jẹ ègún so ìyẹn jẹ́ criteria ẹ̀pẹ́ nídìí àtúnṣe kódà àtúnṣe débi pé àìsí ìfù kọ́ ní ojú ẹni tó mọ kéwú tó róhun ọmọ kéwú ọ̀rọ̀ yìí ti kú bẹ́ẹ̀ jẹ́jẹ́ ni wọ́n jòkó wọn àwa là ń lọ bá wọn tá a mú méjèèjì tá a dà pọ̀
ìyẹn jẹ́ ọ̀rọ̀ abala kan. ọ̀rọ̀ abala ẹlẹ́ẹ̀kejì òun náà lọ̀rọ̀ tàwọn tí wọ́n ń fẹjọ́ mi sùn káàkiri. wọ́n ní ọ̀rọ̀ náà bá àwọn wí. ṣe rí n tó bà mí nínú jẹ́ fẹ̀yìn tẹ́ ẹ ṣerú ẹ̀ tẹ́ ń fẹjọ́ mi sùn káàkiri tẹ́ ń pè mọ tí wọ́n ń pè ní azulumu wal khata'u wa tawbatu anhuma, kéèyàn ṣàbòsí kó ṣàṣìṣe kó dẹ̀ ronúpìwàdà pé òun ò ṣe bẹ́ẹ̀ mọ́. sọ̀rọ̀ Ọlọ́run ò yé yín ni. ẹnjìníà, àwọn àyà tí mo fẹ́ ké fún wọn bóyá kán jí kéwu wọn padà tí kéwu bá ti kú mọ́ wọn lára. bá mi lọ sínú Suratul Anbiya Quran 21 àyà 87. nígbà tọ́lọ́run rán ànábì wa Yunusu níṣẹ́, Ọlọ́run ní wáza núùnì, ànábì Ọlọ́run nìyẹn o. èyí tá a pè ní Zannúnì torí pé jágbe mi ìdíjà bá amúkọ dìbán. Ọlọ́run rán iṣẹ́ ó wá padà tó ráwọn èèyàn hùwà tó bí nínú. bẹ́ẹ̀ ṣe ń hùwà tó lè bí èmi nù yìí, èmi ò sì ní padà torí mi ò ní jẹ́kẹ́já Ọlọ́run gbé mi. fàzọ́nà alànà kìdíra àlẹ́yìn wọ́n á rò pé Ọlọ́run ò ní ṣe nǹkan kan fóun, kí Ọlọ́run ó ṣe. Zannúnù ní jẹ́ náà o ṣó ti rí. fanada fi zulumati, Ọlọ́run wá ní faltakamahul hutu, inú wa bí Ọlọ́run, ànábì Ọlọ́run nìyẹn o, ẹja wa gbé mi. fi zulumati thalathi, nínú òkùnkùn mẹ́ta. zulumatu leil, òkùnkùn torú. wà zulumatu bahar, òkùnkùn pé inú odò lẹ́jà yẹn wà. wà zulumatu luhut, àti òkùnkùn pé ó tún wà nínú ẹja. ẹ wo bó ṣe burú tó. Zannúnù dẹ̀ sápadà, ó sápadà. fanada fi zulumati, nínú àwọn òkùnkùn mẹ́ta yẹn, fi zulumati ló ti ń pè la ilaha illa anta subhanaka inni kuntu mina zalimina. ó lóun ṣàbòsí, ó dẹ̀ ń pariwo Ọlọ́run la ilaha illa ant, kò sẹ́nìkan tó yẹ kéèyàn sì yàtọ̀ sí wọ Ọlọ́run, ọba tó jásí pé tó bá rán yẹn ń ṣe èèyàn ò gbọ́dọ̀ kọ̀ láti má jẹ́, èèyàn ò gbọ́dọ̀ wòyà tí ń rí ń bẹ̀ kó lóun ò ní jẹ mọ́. subhanaka, mímọ́ rẹ o, mo gbà fún ọ o, mi ò ní kọ̀rọ̀ sí ọ lẹ́nu mọ́ o. la ilaha illa anta subhanaka inni kuntu, èmi o kuntu mina zalimin, mo ti ṣàbòsí o, mo ṣàbòsí o. ìtọ́lọ̀ ń fẹ́ lọ́dọ̀ alábòsí náà ni kó gbà pé òun ṣàbòsí. ṣé ń jọ́ tó fi yín ṣe kọ́mítì, ṣé ẹ̀ ṣàbòsí? ṣé ẹ̀ gbọ́ ọmọ ọba fọ́sùn? ṣèbábòsí tẹ́ ẹ ṣe náà ló ń dà lúrú lọ́wọ́ yìí tí lúwo lálàáfíà yìí, ẹ sì tí ì ṣe táwọ́bà lórí ẹ̀, ẹ tún wá ń ṣe fáàrí kiri pọ́nrọ̀ bá yín wí. báwo lẹ́yìn fẹ́ ṣe lọ́dọ̀ Ọlọ́run náà tọ́lọ́ ń bá pè yín jókòó? ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà ṣáà ń ṣe wáàsí káàkiri ayé, ṣé wáàsí ti yín bá yẹn wí ni? wáàsí ò gbọdọ̀ bá fẹ́ pẹ́ wí, wọ́n mọ bẹ́ẹ̀ jà ni, wọ́n á lọ sọ̀rọ̀. ẹwọ́jọ́ ta ti wà ní kékeré tí wọ́n máa mú mi bẹ́ àwọn àfáà káàkiri, ìyín ti kọjá o. no more pleading and begging pé mo ṣe wáàsí ẹnìkan ló bá ń wí, wọ́n á mọ́ mi lọ bẹ́ẹ̀. kò jọ mọ́ o, mo mọjọ́ orí mi nísìnyí o, torí àwọn ọmọ tẹ́yìn gan bí mo bí wọn lọ́mọ ni, ẹ̀yin ò sì bí mi lọ́mọ. ẹ fún mi lọ́wọ́ mi, tẹ́ ẹ bá fún mi lọ́wọ́ mi ń fún yín lọ́wọ́ yín. ẹ má máa fojú àná wò mí mọ́ o. bí ẹ bá sì fẹ́ gbé mi lọ, ẹ gbé mi lọ o. mi ò kú ní dìfẹ́mù yín, mi ò sì ní assassinate character yín. so kí wá ni? mo mọ̀ pé ẹ ń wò mí nísìnyí, ẹ máa lo fóònù onífóònù, ẹ máa fi wò mí, èmi náà sì ń wò yín, Ọlọ́run náà sì jọ ń wò wá. ẹ wá máa kùn káàkiri, ẹ máa kùn bí oyin. Ọlọ́run ó wá sọ bẹ́ẹ̀, ó wá gbọ́n tọ́lọ́run sọ nínú àyà 88, 87, 88, ó ní fásitì jábínà ẹlẹ́hùn. àwọn Ọlọ́run ṣe sáré dá lóhùn torí pé ó gbà pé òun ṣàbòsí, ẹ̀yin dẹ̀ ṣàbòsí, ẹ tún ṣagídí. ṣé ẹ ṣàbòsí ni? ṣẹ́ni tó gbégbá orókè ńjọ́ náà lẹ́gbẹ́pò fún? ṣẹ́ni tó wíìnì lẹ́gbẹ́pò fún? ẹ̀rù Ọlọ́run kì í bà yín ṣá? bí ìlú bá wá rí bó ti rí lẹ́nìí, ó yẹ kẹ́ ẹ ní nádàm, ó yẹ kẹ́ ẹ kábàámọ̀, ó yẹ kẹ́ ẹ rí pé ẹ ṣàìdá. ẹ tún wá ń ṣe fáàrí, ẹ ń fẹjọ́ mi sùn.
ẹ̀ ń fẹjọ́ mi sáwọn èèyàn èmi náà ó fẹjọ́ yín sọ lọ́hùn. Ọlọ́run ní fastajabna lahu kíákíá la dá lóhùn torí pé ó gbà pé òun ṣàbòsí. Wa najaynahu minal ghammi adẹ̀yọ́kù ònú ìbànújẹ́ tó wà ayọ́kù ònú wàhálà. Ó ní wa kadhalika nunjil mu'minina báwọn Ọlọ́run tí máa ṣe tá a máa ń la ẹni tó bá gbà fún wa nìyẹn. Àpẹẹrẹ kan nìyẹn lára Ànábì Yunus. Ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ kó bá mi lọ júwe fún wọn, bá mi lọ sí Suratu Shu'ara bóyá wọ́n ti gbàgbé ní tí wọ́n ké tó rọ́jọ̀bọ́ kan ní limadha ta'allamna wa ma fadlu ilmina nítorí kí la fi kẹ́kọ̀ọ́ kí láǹfààní ìmọ̀ tá a kọ́ gan idha lam yufidna kullu ma nata'allamu ní tá a kọ́ yẹn tí ò bá ti wúlò fún wa. Àbẹ́ ìmọ̀ pé tíyàn fi ń jáfa ní kéèyàn lóhun tó ké. Suratu Shu'ara Quran 26 ayé ẹlẹ́ẹ̀kẹwàá dé ẹlẹ́ẹ̀kẹrin. Ànábì Musa i'tarafa Musa bidhanbin wal khata Musa ṣẹ̀ ó ṣàṣìṣe ó sì dúró pé in tí mo ṣe yókù díẹ̀ káàtó. Ọlọ́ni wa idh nada rabbuka Musa Ọlọ́run sọ fún ànábì pé ìgbà tọ́lọ́run ọba rẹ̀ pé Musa in tọ́lọ́run sọ fún ni pé anitil qawma zalimina ó yá lọ bá mi bá àwọn ìjọ alábòsí àwọn tí wọ́n fẹ́ rán sí àwọn alábòsí ni wọ́n. Qawmu Fir'aun pé àwọn ìjọ Fáráò bá mi lọ sọ fún wọn pé alla yattaquna ṣé ẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n tí Musa sọ fọ́lọ́run. Qala rabbi Musa ní ìrẹ́ Ọlọ́run ọba mi o inni akhafu an yukadhibuni ẹ̀rù ń bà mí kán má pè mí lópùrọ́. Mọ́ gbọ́ inni akhafu an yukadhibuni ẹ̀rù ń bà mí kán má pè mí lópùrọ́ o. Wa yadiku sadri torí àyà mi kún àyà ń ọkàn ń le ẹ̀mí mi ò gbé. Musa ń sọ fọ́lọ́run pé ẹ̀mí wọn ò gbé yadiku sadri mi ò mọ bí mo ṣe fẹ́ kojú wọn jíṣẹ́ fún wọn. Wala yantaliku lisani torí àwọn ẹ̀mí gan kò là dáadáa. Fa arsil ila Haruna ní kò rán. Mi ìròpó gbọ́ rán Haruna mọ́rin mi. Kí ló fà á? Ó ní walahum alayya dhanbun torí pé mo ti ṣẹ̀ wọ́n mo ti dáràn lọ́dọ̀ wọn. Fa akhafu an yaqtuluni mo wá ń páyà kán mà láwọn fẹ́ pa mí torí ọ̀ràn tí mo dá lọ́dọ̀ wọn. Ọlọ́run dẹ̀ sọ pé la yakhafu ladayya al-mursalun ẹni tá a bá fẹ́ ránṣẹ́ kì í má bẹ̀rù wa o. Ẹni tó bá ti ṣe tó kù díẹ̀ káàtó tó tọrọ àforíjì ó tánu ó yá máa lọ Ọlọ́run sì ni ó máa lọ. Suratu Shu'ara yẹn Quran 26 yẹn wàá tún wá wo ní 18 to 21. Ńgbà tí wọ́n wá dọ́dọ̀ Faraon qala Faraon wá gbọ́n tí Faraon wá sọ fún alam narabbika fina walidan ṣàwákọ́lá tọ́ nígbà tó wà ń kékeré tó fi wá dọmọ. Walabista fina min umrika sinina tó lo àwọn ọjọ́ orí tó pẹ́ lọ́dọ̀ wa. Wa fa'alta allati fa'alta tó wá ṣàṣemáṣe tó ń ṣe mọ́ gbọ́. Wa fa'alta allati fa'alta ọwọ́ ṣàṣemáṣe tó ń ṣe. Wa anta minal kafirina ìwọ tó já láìmoore káfìrí bí ìyá láìmoore lòun kìí ṣe bẹ́ kèfèrí. Torí pé tó bá yẹ pé wọ́n mú orí ni ṣé in tó yẹ kí wọ́n fi sọ fún wa nu pé àtọ̀ àrè ọ́ kó wá já sí pé ibi ló fi ṣú wa. Musa wá dáhùn wípé fa'altuha idhan wa ana minad dallina in tí mo ṣe yẹn mo ṣe pẹ̀lú àìmọ̀ ni. Wa ana minad dallina bẹ̀yẹn pẹ̀lú àìmọ̀ ni in tí èèyàn ṣe kàtọ̀ án láṣìṣe kìí ṣe pé mo ṣe deliberately kò yé mi ò mọ̀. Ńgbà mo sì ṣe tán fafartu minkum lamma khiftukum mo sá lọ torí pẹ́rù yín bà mí. Béèyàn bá débi ẹ̀rù èèyàn má bẹ̀rù ni o. Àwọn ànábì Ọlọ́run náà má bẹ̀rù. Èyí tí mo ń sọ yìí kò tí ì débi ẹ̀rù ni. Tó bá débi ẹ̀rù èmi náà ó bẹ̀rù o. Àmọ́ kìí ṣe pé tipẹ́ pa mí.
torí ayé ti jọ gbọ́ wa ayé sì ti fẹ́jú torí ó ṣeé ṣe kẹ́ ẹ máa ronú rí tí mo bá dì sẹ́mi náà mo sì mọ̀ pé ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ torí nǹkan ó ṣe yín fáfárá tún mi ń kún mo sá fún yín nítorí kíni fífún tó kún ẹ̀rù yín bà mí fọwọ́ abẹ́lé rabbi hukuman ọlọ́run wa tara bẹ̀ ó wá fún mi ní òye mímọ̀ ó ṣe mi lánàbí wa ja'alani minal mursalin ó ní lọ jíṣẹ́ àpẹẹrẹ méjì nìyẹn lára àwọn ànábì ọlọ́run fẹ́yìn àfa wa tẹ́ ń bínú pé wà sí báyìí wí ọ̀rọ̀ ọlọ́run báyìí wí fẹ́yìn ìmáàmù wa tẹ́ ń bínú pọ́rọ̀ ọlọ́run báyìí wí. sori pọ́rọ̀ yẹn di méjì tí mo sọ nísìn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta albaladu dọ́ọ̀lìmù ìlú tó bá ń ṣàbòsí kí ló máa kángun ẹ̀ ìlú tí wọ́n bá ń ṣàbòsí ń bẹ̀ bá a ti ń ṣàbòsí ìsìláàmù yìí tá à ń ṣàbòsí ayé tó rábòsí ti ń bẹ lẹ́pẹ́ pọ̀ kò wá sílùú kan tí wọ́n ti ṣàbòsí o. bá mi lọ sínú súrọ́tọ̀ làájì kọ́lọ̀ bá mi dá wọn lóhùn torí pé àwọn èèyàn ìlú yẹn ló ń ṣàbòsí nílùú yẹn ó fi jẹ́ alábòsí. súrọ́tọ̀ làájì Quran 22 aya 45 ẹ dákun ṣé bí mo ti ń ṣe yìí ní búlọ́gà máa ń ṣe la ilaha illallah wọ́n mọ̀ o. ọlọ́run wá ní ó ti rí ó ní fákà ayé min qaryatin àìmọye mélòó la fẹ́ kà nínú àwọn ìlú alákìnná táwọn ọlọ́run pa wọ́n wà ìyàzọ́ límẹ̀tún torí pé àbòsí wọn pọ̀ bá a ti ń ṣàbòsí lẹ́pẹ́ yìí. ìyà khawiyatun ala urushiha wàbírí mọ́ àtàlà tí wọ́n kọ́ sí rí mọ̀ṣídì láwọn ìlú tí wọ́n ní àwọn ilé ńláńlá khawiyatun ala urushiha àwọn ilé tí wọ́n rí díjòkó tí ó máa wùyàn láti gbé àwọn ilé tí ó máa wùyàn láti sùn tí ó máa wùyàn kéèyàn jọ mọ bẹ̀ wàbírí mọ́ àtọ́lá àwọn akérèmọdò tó sùn lọ bẹ́ẹ̀ láwọn ọ̀sà àwọn kànga àwọn nǹkan ńláńlá àwọn nǹkan mèremère wàkọ̀sírì mẹ́ṣídìn àwọn ààfin ńláńlá bàǹtàbàǹtà ọlọ́ni alákìíná àdẹ̀pá gbogbo ẹ̀rẹ́ torí pé wọ́n ń ṣàbòsí ìyàtọ̀ limatun kọ́ríyà wọ́n dẹ̀ dòfo àwọn ilé ńláńlá olókè yẹn kọ̀wíyẹ̀tún aláurúṣíà wọ́n dáwóró tí ò séyàn ti ń gbé bẹ̀ mọ́ yíwọ̀n tó lẹ́kọ̀ọ́ wá gbọ́n tọ́lọ́wọ́n bá mi wá sọ fẹ́yìn àfa onímọ̀ ẹ̀yin tẹ́ kàwé tẹ́ tún ṣe láńgbàláńgbàláńgbà ẹ̀yin tẹ́ nímọ̀ tẹ́ ẹ fẹ́ kí mọ̀ wúlò láwùjọ wá gbọ́n tọ́lọ́run sọ ọlọ́ni nínú ájì yẹn náà Quran 22 verse 46 ọlọ́ni afálàmìyà sírun fìlà árdì ṣé ẹ̀ jáde sílẹ̀ ní ṣe bẹ́ẹ̀ tráfù èyí tí ò bá kó Nàìjíríà lọ Kaduna ó lọ Sókótó nù yín ọlọ́ni afálàmìyà sírun fìlà árdì ṣé ẹ̀ tráfù kó lu yín ni ṣé ẹ̀ jáde ni àwọn òṣà tí jáde ọlọ́ni ṣé wọ́n jáde wọ́n rìn káàkiri ayé fatakuna lahum qulubun yaqiluna biha kí wọ́n lè ní ọpọlọ téèyàn ó fi máa ṣe làákàyè mi ìròpó gbọ́n tọ́lọ́ sọ yìí afalam yasiru fil ardi ṣáwà àfẹ́ ẹ̀pẹ́ àwọn àmọ́mú ẹ̀pẹ́ àwọn olóyè ẹ̀pẹ́ àwọn òjòyè ẹ̀pẹ́ olórútú ẹ̀pẹ́ afalam yasiru fil ardi ṣé ẹ̀ jáde ni ẹ̀rìn kiri ayé ni fatakuna lahum qulubun yaqiluna biha kí wọ́n ní ọpọlọ tí wọ́n yàn lè fi ronú wa adhanun yasma'una biha kí wọ́n ní etí téèyàn lè fi gbọ́rọ̀ ọlọ́run ló ṣe wá láàánú fún yín o fa innaha la ta'mal abasaru àmọ́ pé ẹ̀fọ́ lójú ẹ̀ ń rí nǹkan walakin ta'mal qulubul lati fi suduri ọkàn tó wà nú àyà yín ló fọ́ lójú lèyàn máa fi sọ̀rọ̀ ọlọ́run tẹ́ẹ̀mẹ́ ní ọ̀rọ̀ yẹn ti bá yín wí wọn àdárúkọ yín o ó ti bá wa wí ó ti bá wa wí ṣé yẹn ni ọ̀rọ̀ ọlọ́run ò gbọ́dọ̀ bá yín wí mọ́ torí pé ẹ ti jẹ́ èèyàn láwùjọ táwa lọ̀rọ̀ ọlọ́run máa bá wí. ọlọ́run ní atamuruna nasa bil birri ẹ̀yin fẹ́ máa sọ fáyé pé ẹ ṣe rere wa tansawna anfusakum ẹ wá sọ rere dèwọ̀ lọ́dọ̀ tí wa antum tataluna likitaba ẹ sì ń ka Kùránì
afala ta'qiluna ṣé ẹ ṣe làákàyè ni Kùránì ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run á bá sọ yẹn ọ̀rọ̀ yẹn di mélòó ó di mẹ́rin. ọ̀rọ̀ ẹlẹ́karùn-ún náà ni ká wá padà síbi ọ̀rọ̀ mo ti fún ọ̀rọ̀ kan níbi ìrònúpìwàdà Musa mi ò parí ẹ̀. ọ̀rọ̀ wo ni Musa dá tí Fíráúnà fi hàn lẹ́jì rẹ̀ pé wa anta minal kafirina aláìmoore ni ọ́. ó bá mi lọ sínú Suratul Qasas ibẹ̀ ló ti bá Quran 28. ọlọ́ni wa dakhala al-madinata ala hina ghaflatin min ahliha. Musa wọnú ìlú nígbà táwọn ará ìlú tí wọ́n ní táìmù tí wọ́n ń rẹjú. fawajada fiha rajulani ó ara àwọn ọkùnrin méjì. hadha min shi'atihi wa hadha min aduwwihi. ìkan ń bẹ nínú àwọn ìran àwọn olùtẹ̀lé Musa tọ́lọ̀ ní kó wá gbàlẹ̀. ìkan sì ń bẹ nínú àwọn ọ̀tá tó fẹ́ pa Musa. fastaghathahu alladhi min shi'atihi ala alladhi min aduwwihi. èyí tó wá jẹ́ nínú àwọn tọ́lọ̀ ń fẹ́ rán Musa lọ gbàlẹ̀ yẹn tó jẹ́ inú ìran Musa inú ìran rẹ̀ ṣíyàn rẹ̀ òun wá ń bẹ Musa pé dákun gbà mí lẹ̀ lọ́wọ́ rẹ̀ má jẹ́ ó pa mí. fawakadahu Musa faqada alayhi títí tí Musa tì kóhun jẹ́ ni ti bí gbà lọ́wọ́ ẹ̀ ló bá ṣubú ló bá kú. ni Musa bá ní hadha min amali shaitan iṣẹ́ èṣù mẹ́lẹ̀ yìí innahu aduwwun mudillun mubinu ọ̀tá tó mọ̀ fojú wọn mẹ́ni aṣinilọ́nà. ẹ wá gbọ́n tí Musa wí qala rabbi ìrọ̀bà mi ò inni zalamtu nafsi mo ṣàbòsí ẹ̀mí ara mi lẹ́ni tí ò mọ̀mọ̀ ní tẹ́yìn sí mọ̀mọ̀ lábòsí tẹ́yìn mọ̀mọ̀ ṣe léyìí tí Musa ò mọ̀mọ̀. Musa anábì Ọlọ́run bó ti tó inni zalamtu nafsi ó ní mo ṣàbòsí ẹ̀mí ara mi. La ilaha illallah faghfirli torí bẹ́ẹ̀ foríjì mi innahu huwal ghafurur rahim torí pé Ọlọ́run àbàyẹn lába aláforíjì. 14 to 15 ló wà 14 to 15. ó dẹ̀ tó wá ní ó tún tẹ̀síwájú ní rábì rẹ̀ Ọlọ́run o bí máa ní amúta aláyà látara àdẹ̀rà tó ṣe fún mi fẹ̀lẹ́nà akúnná zahiran lil mujrimina mi ò tún ní báyàn dánrú ẹ̀wò láyé. wọ́n tún wá rí mi pé ibì kan irú yìí ṣẹ̀ sọ́wọ́ mi. àwọn ànábì Ọlọ́run nìyẹn. ọ̀rọ̀ mi ti di mẹ́rin àbí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún náà ni ọ̀rọ̀ tí ìmáàmù tí wọ́n ní wọ́n yọ pé wọ́n fẹ́ mọ́. torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń sọ yí pé wọ́n ń sọ gbá wọ́n ń sọ àwo. ibi tí mo fẹ́ parí ọ̀rọ̀ sínú ṣẹrẹ́ yìí tẹ́ ń gbọ́ mi tẹ́ bá jó lólùfẹ́ ìmáàmù àti olólùfẹ́ lómi. amma qultu anil imam in tí ń bá sọ ẹni tó ń pè yẹn à ń ṣe wáàsí lọ́wọ́ kò tí ì bọ́ sásìkò tá à ń gba pè mí ò mọ̀ tí ẹni yẹn ń pè mí fún kọ́lọ́n kó ṣíjú àánú wa. so in tí ń bá sọ nípa ìmáàmù aláàkọ́n amúkẹ̀dìbán ṣó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ lèyìn. mo láǹfààní kí n sọ personal opinion tèmi torí pé àjọ nílùú ni a sì jọ wà nílùú ni. tá a bá ń sọ̀rọ̀ ipò imam mi ò mọ̀ tẹ́ni yẹn fẹ́ tá a bá ń sọ̀rọ̀ ipò imam èé ṣe ipò téèyàn máa ń lò bí ọba tó lẹ́nìkan sọ pé wọ́n ní mo sọ pé imam ń fẹ́ máa ṣe bí ọba. ipò ìmáàmù èé ṣe ipò téèyàn máa ń lò bí ọba ipò Ọlọ́run ipò àlìkìyámẹ̀ ni kì í wá ṣe ipò téèyàn máa ń lò nílò wípé tá ń fẹ́ mú mi in tí ń bá ṣe ó gbé ni. bá mi lọ sínú alukur'an nínú súrátù ṣu'ara àyà 215
àkọ́kọ́ ọ̀rọ̀ nu ọlọ́ni wàhfídì ṣóhun náà ni jana hakali mẹ́ni tabaka minal mu'minin gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ ìmáàmù láyé bó ṣe gbọ́dọ̀ rí ni pé wàá rẹ́ra rẹ̀ ńlẹ̀ límẹ̀ni tabaka fún gbogbo àwọn tí wọ́n bá jọmọ lẹ́yìn rẹ̀ minal mu'minina tó bá jẹ́ léyìí tí mò ń wí ìmáàmù náà ń gbọ́ bóyá ó bẹ́nu alukurani àbí òsín bẹ́ẹ̀ gbogbo ìmáàmù ayé ló sì ń gbọ́ ẹni tó bá jẹ́ ìmáàmù kò gbọ́dọ̀ jẹ́ni tí ó máa gbéraga ìgbéraga yìí sì kárí gbogbo wa ni kí là ń pè ní ìgbéraga tí ò yé wa ìgbéraga ni batarul aqi wa ghamtu nas kéèyàn má gba òdodo kó sì máa fojú yẹpẹrẹ àwọn èèyàn ẹni tí ò ní gba òdodo lọ́dọ̀ ẹnikẹ́ni tí ó sì máa fojú yẹpẹrẹ àwọn èèyàn tó jóun nìkan ni ó máa jẹ́ èèyàn lọ́dọ̀ rẹ̀ kùránì ló sọ pé wàhfídì ẹni tí ó bá jẹ ìmáàmù wàhfídì jàdán haka ó rẹ̀rẹ̀ ààrẹ ńlẹ̀ lìmọ́ní tàbáàkà minal mu'minina fáwọn tí wọ́n bá jọmọ lẹ́yìn rẹ̀ nínú àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ ẹni tá a bá fi ṣaṣíwájú kò gbọ́dọ̀ máa sọ fúrú àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ pé dákẹ́ ń bẹ̀ láyé ìjọ tí n bá tún sọ̀rọ̀ tó o bá tún yọnu sí fáwọn tí irú àwọn tí wọ́n lè bí ọlọ́mọ. kọ́ máa fẹ́ parí ìjà láàrin ìmáàmù pẹ̀lú àwọn àfa kan fẹ́ máa sọ̀rọ̀ kí ìmáàmù ìlú kan kọ́ wá máa sọ wípé èmi ò lè jókòó ti àwọn eléyìí èmi àti wọn ò lè jókòó sọ̀rọ̀ ìṣe ni kán máa lọ tọ́ máa wọ̀ pọ́n fẹ́ kó ń jókòó sọ̀rọ̀ lágbájá nìkan ni kó jókòó fáwọn olóyè táwọn náà wá látàdúgbò wọn tí wọ́n ná owó tẹ́lòmíì ná owó tó less than 300,000 kẹ́ ẹ tó lè gbà lólóyè tẹ́lòmíì ná 500,000 kẹ́ ẹ tó lè gbà lólóyè tẹ́ni envelope ìlú envelope àwọn olóyè envelope àwọn olórútú envelope àwọn aishif envelope gbá tẹ́ gbà lọ́wọ́ rẹ̀ mo sì dúpẹ́ fẹ́yìn tẹ́ pè mí pé ọ̀rọ̀ ni mo sọ o ebe yẹn bá kó àlùbáríkà 100 wọ oyè ìlú 40 ni ó mú wálé tí ó mọ mánéjì wọ́n gbogbo òtítọ́ tí ń bẹ lára gbogbo ẹ̀ ni wọ́n tàpù kó mo rẹ́ni tó àwọn tí wọ́n pè tí wọ́n ṣe ìtìráfẹ́ pé àwọn kábàámọ̀ pàápàá yìí pé kí ló sún àwọn sí àwọn àbá ti mọ̀ káwọn jòkó àwọn. ọ̀rọ̀ kan nìyẹn nínú ọ̀rọ̀ kùránì ni mo fi sọ yẹn o. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú alukur'an ọlọ́ni wàkùfídì ó dà páyà yẹn náà ni ọlọ́ni wàkùfídì ṣáyà yẹn náà ni mo lò ní ìsìn nam ẹlẹ́ẹ̀kejì nínú ta gbọ́dọ̀ rí pẹ̀lú imam ẹ béèrè pé ìmáàmù tí ó bá fẹ́ ní tí ó bá ní problem yùṣáwírú ashabahu aw zu'ama'ahu ó gbọ́dọ̀ máa ṣe jíròrò pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ àwọn olóyè ẹ̀ tí ìmáàmù bá ti jẹ́ nìkan tó ń dá make decision nílùú tó sì ní rule and regulation yóò ní problem tàbí kí ìmáàmù lóun fẹ́ máa dá ṣe ìjọba àlú lóhun nìkan ẹni tó bá fẹ́ jẹ ìmáàmù ìlú ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ yóò níṣòro. ẹlẹ́ẹ̀kẹta àlìyákùlù kúkọ̀hún máa àkì ìjẹ́ máàmù ń jẹ ẹ̀tọ́ àwọn èèyàn mọ́lẹ̀mọ́ tiẹ̀ ìmáàmù ìlú ò gbọ́dọ̀ jẹ́ mo yìí ń bọ̀ wá mú àyàwá o ìmáàmù ìlú ò gbọ́dọ̀ jẹ́ ni tí ó máa tẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ mọ́lẹ̀ kó máa mú mọ́ta rẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin ìmáàmù ò gbọ́dọ̀ jẹ́ ni tí ó máa bú àwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ lórí mímbàrí kó máa yẹ̀yẹ́ wọn kó máa fọ̀rọ̀ yẹ̀yẹ́ olóyè kó máa fọ̀rọ̀ yẹ̀yẹ́ àwọn èèyàn bí sábì wá ṣẹ́tìmì láwọn ọ̀rọ̀ tí ò dá wà àkúwàl la yaliku bil khutbah pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ò yẹ kéèyàn sọ lórí mímbàrí. ẹ jẹ́ mú kan wá ọ̀rọ̀ kan àwọn ọ̀rọ̀ tí ò dá kéèyàn sọ lórí mímbàrí pé èmi ni mo sàsí à ń bọ̀ dé ò gbọ́ kí ìmáàmù ìlú kó sọ lórí mímbàrí pé òun lòun sàsá ń bọ̀ dé pé kò ní rí second term ṣe
kì í wá ṣe lórí mímbàrí nìkan, ó tún wá gbé ẹni tá a pè ní ìmáàmù ìlú, ṣó yẹ kó sọrú ẹ̀, kó tún wá gbérù ìmáàmù ìlú yẹn kó tún wá dé prógráàmù kan ní ti bálẹ̀ ẹ̀tọ́ ọ̀bùn pé àwa la sàásì. Tí ìbá wá ṣe pọ́lọ̀ ń fẹ́ mú yẹn ni, ẹni tẹ́ ẹlẹ́yìn lẹ sàásì pé kò ní í ṣe second term, òun ló wá mú màálù tẹ́ ẹ tà tó kó báyìí wá nígbà fẹ́ ṣe bẹ́ẹ̀ dé ìyá rẹ̀, màálù tó ń dá wàhálà lẹ̀ yìí pẹ̀lú inú àwọn envelope tó ń dá wàhálà lẹ̀ yìí, ẹni tẹ́ ń ṣe pé fún lẹ́ni tó ṣe títì tá a jọ ń gbé mọ́tò lọ tá ń gbọ́ mọ́tò bọ̀ tó dìbànújẹ́ fún gbogbo Èkó, àmọ́ ẹ̀ ń sọ bẹ́ẹ̀ ń jọ náà nítorí wípé pálásì jọ ń dùn pé ẹ̀jọ fẹ́ sọ pé a ti tún wọnú pálásì lọ torí pé ọba òní tó lè ṣe kọjá tí òṣèlú APC náà bá ń ṣe kí ni tí ń bá ń ṣe. ṣó yẹ kí máàmù lú rí bẹ́ẹ̀ kó máa àwa lásàsà ń bọ̀ dé ládùúrú oore tó ṣe sílẹ̀ yìí fún wa, kí lẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀ wípé kìí ṣe mùsùlùmí kìrìsìtẹ́nì ni àwọn àfáwò láǹfààní kan lọ máa ṣàdúrà ńlé ẹ̀ ká máa rówó gbà tàbí ká lè máa táàpù nu rìsọ́sìsì ẹ̀ kò fojú lẹ̀, kí máàmù wa máa ṣe báyìí pé àwa la sàásì, ẹ wá sàásì pé kò ní ṣe lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ, ó wá mú màálù wa ẹ wá gbà màálù yẹn pẹ̀lú tó ń fún máàmù lọ́rùn nísìn. Ìmáàmù ìlú ò gbọdọ̀ rí báwọn. Sọ pé khitabun la yaliqu bil mujtama, ọ̀rọ̀ tí ò bá wùjọ mu, ọ̀tọ̀ ni pé khitabun la yaliqu bil kutuba, ọ̀rọ̀ tí ò bá mútúbà mu, ọ̀rọ̀ tí ò bá wùjọ mu. Ṣọ́rọ̀ lè yín ṣọ́lọ́run ọmọ tí ń ṣe ni ṣàǹbọ̀dé ò lọ́lọ́run àbí kò láwọn èèyàn mo yí ẹni tó ń ṣe èpè lórí ọ̀rọ̀ àǹbọ̀dé lẹ́pẹ́ yìí tẹ́nìkan á lòun sàṣì tán fi yọ. Ṣèbọ̀rọ̀ gbangba ni kì í ṣọ̀rọ̀ kọ̀rọ̀, gbogbo yín tẹ́ ń ṣàbòsí lé ní tẹ́ ẹ̀ fẹ́ sòtítọ́ tẹ́ ẹ̀ fẹ́ sòdodo nítorí ìfẹ́ Ọlọ́run máa bí yín lálẹ́ kìámọ̀. Kò wá sẹ́ni tó lè bẹ lọ́run wípé gbogbo ibi tọ́mọ mi bá dé láyé ṣe ni kán máa ṣe ní báńkà lọ kán máa gbá lórí mọ́lẹ̀ kán máa tẹ̀tọ́ rẹ̀ mọ́lẹ̀, kò sínú yín tó lè sọrú ẹ̀. A mọ̀ pé inú ọmọ bí yín mú tú bìgẹ́ ìzìkùn ẹ̀ sì bínú kú. Wá bá mi lọ sínú Al-Qur'an, báwo ló ṣe yẹ kọ́rọ̀ ìlú àtọ̀rọ̀ mọ́ṣáláṣí rí tí ó fi dọ́gba àtọ̀rọ̀ aṣáájú àtàwọn ọmọlẹ́yìn rẹ̀. Bá mi lọ sínú Suratu Shura aya 43-38. Ṣé àwọn pé níjọ́ ní ọ̀rọ̀ mi gbá àwọn olóyè, ó gbá ọ̀tún ó gbá òsì, àmọ́ kó wá ń lọ mú ibi tí ò ti tẹ́ lọ́rùn dání. Ó ti rí ọ̀rọ̀ ni walladhina istajabu li rabbihim, àwọn tí wọ́n bá ń ṣètò Ọlọ́run tí wọ́n ń jẹ́ pé Ọlọ́run, wa aqamu ssalata tọ́dẹ̀ ń kírun, wa amuruhum shura bainahum, ọ̀rọ̀ wọn gbọ́dọ̀ jẹ́ dáyálọ́gì láàrin ara wọn, ìjíròrò ni, kìí ṣe pé ẹnìkan ó kàn pàṣẹ wáì tó dẹ̀ sọ pé o ti jẹ lọ pé ṣé ọ̀dọ̀ kábíyèsí ó yá ń bẹ̀. Ètò òlú nìyẹn, báwọn àgbàlagbà ti gbé nǹkan wọn kalẹ̀ nìyẹn. Alladhina istajabu li rabbihim, àwọn tó bá ti ń ṣètò Ọlọ́run, wa aqamu ssalata tó dẹ̀ ń kírun tẹ́ ń jẹ́ pé Ọlọ́run, amuruhum shura bainahum, ọ̀rọ̀ yín gbọ́dọ̀ jẹ́ ń tẹ́jọ́ mọ́ jíròrò, ọ̀rọ̀ Al-Qur'ani ni. Ṣé ẹni tí ò bá mọ irú eléyìí ṣó lẹ́tọ̀ọ́ sí máàmù? Ẹni tí ò lè lo irú eléyìí ṣó tọ́ sí máàmù? Ṣọ́rọ̀ yẹn lọ bá ní débi Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bọ́lá rẹ̀ ti tó tí màláíkà Jibril wa ń bá sọ̀rọ̀ yushawiru ashabahu, ó ń bá wọn ọmọlẹ́yìn ẹ̀ jíròrò, ó ń bá wọn jíròrò. Ẹ wò la ilaha illallah, bá mi lọ sínú Al-Qur'an Ali Imran aya 159. Ọlọ́run bá Ànábì Muhammad sọ̀rọ̀, sórí gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ imam ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Gbogbo wa tá ń dupò olórí, ipò sẹ́nítọ̀ kọ́ o, torí pé nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nísìnyí a gbọ́ pé wọ́n gbé 2 million lọ fáwọn àfà, wọ́n gbà láti bẹ̀ wọ́n
ṣé sẹ́nítọ̀ la fẹ́ jẹ ni lórí kíni? Ipò téèyàn lè débẹ̀ láàárọ̀ kí lẹ mọ́ bá láyé máa wà dánwò lórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ iná ẹ má yọ mí ẹ má yọ ṣe mọ̀ pé wọ́n ti rí àwọn afáyẹ náà nìkan mi 2 million naira wọ́n á gbé lọ fún wọn àwọn náà wá kọ́ wọ́n ti máa fi bẹ̀ wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé wọ́n ẹ̀ṣẹ̀ ń sọ pé wọ́n ń yọ ìmáàmù ni tọ́ba àlú tí gbogbo wa ń pariwo lé ní pòun ló yọ yìí tó já sí pòun ni ò jẹ́ kán rí yọ. Wallahi mo gbọ́ from reliable source tó dẹ̀ jiná pé 9 minutes ní kábíyèsí mọ̀ sí kò mọ̀ rárá wọ́n ti parí ẹ̀ kó tó mọ̀. Kábíyèsí ṣe fáǹsì mi àmọ́ bí ó bá ti dá ẹja aṣọ pé ó ṣe dáadáa níjọ́ ó ti ń pọ̀n ń bọ̀ níjọ́ tó ti ń pọ̀n ń bó lẹ́wà níjọ́ tí wọ́n ti ń bá wí pé ó ń ṣe eléyìí kò dáa ó ṣe eléyìí kò dáa ẹ̀yin tẹ́ ẹ jáde lónìí ń bó lẹ́wà tẹ́ ẹ bá wí tó bá yẹ pé ẹ ti ń bá wí tẹ́ ń bá wí tẹ́ ń bá jà wọ́n lọ́mọ ìyá méjì tó bá wọlé tán bára wọn sòótọ́ ọ̀rọ̀ tí wọ́n jọ ń rẹ́rìn wọ́n ń tanra wọn tán bá sunkún tó bínú ẹ mà pọ́njọ so ń bó lẹ́wà lánàá tẹ́ ẹ ṣiṣẹ́ lára ẹ̀ tó wá dè ní tẹ́ ẹ wá ń gbé owó kiri. Àwọn tẹ́bí ń pa wà nú ayé o ẹni tí òrówó hospital san bẹ́ẹ̀ o ní general hospital ń bẹ̀ wọ́n o ẹ wá gbé 2 million lọ fáwọn kan lé àwọn kan sì ní problem níbi subsidy ayé yìí tí wàhálà wà nú ayé yìí. Engineer bá mi lọ nú Al-Qur'an Ali Imran aya 159 ó ti rí Ọlọ́run bá nà Muhammad sọ̀rọ̀ ó ní fàbímọ́ rahmatin minallahi ṣe ìmáàmù mọ́ háyà yìí ni àbáwọ̀ àfà tó kù náà àmọ́ torí pé a rí ipò yẹn sípò ayé tá a lè fi kó ọrọ̀ jọ tá a lè fi kó ayé jọ ló kó alábáwá yìí tá a bá rí sípò ọ̀run tá a gbáyé sórí tá a ṣe tu'thiruna al-hayata dunya wal akhiratu khayrun wa abqa a ní níṣòro tó yìí. Èmi ò ní kéèyàn fẹ́ràn mi ò lẹ́ni tí mo fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ kò sẹ́ni tí ń fún mi lówó lẹ́pẹ́ mi ò lóló prógráàmù mi yìí ààrẹ ẹ̀pẹ́ kì í wò ó lọ́wọ́ statistics wa àwọn àjòjì ló pọ̀ jù nílẹ̀ pẹ̀pẹ̀ eléyìí náà wá wò ṣe fáǹsì mi tẹ́lẹ̀ àwọn tí wọ́n wà ní UK lọ́wọ́ kíní wa tó bá lọ chẹ́kẹ̀ dáadáa kódà ará UK pọ̀ ju ará ẹ̀pẹ́ tó jẹ́ followers wa lọ aráàlú òyìnbó tó jẹ́ followers wa wọ́n ju ará ẹ̀pẹ́ lọ àmọ́ àwọn àmọ́ sọ̀rọ̀ ẹ̀pẹ́ nísìn kódà yìí ń bọ̀ wá sọ̀rọ̀ nípa ṣíríkù lẹ́pẹ́ tẹ́nìkan máa ní Ìjẹ̀bú ní ṣíríkù àtẹ̀kọ́ àtẹ̀pẹ́ ló ní ṣíríkù ṣe ni tẹ́nìkan ju tẹ́nìkan lọ ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ bóyá a lè tún gbogbo ẹ̀ ṣe nígbà bá ń fọ́ lójú tá à ń fọ́ lójú ọ̀rọ̀ ẹ̀pẹ́ ni wọ́n mọ̀ jáde lẹ́ẹ̀kankan a mọ̀ fọ́lé a mọ̀ fọ́ta. Ọlọ́run nífa bíbá rahmatin minallahi pẹ̀lú àánú àtọ̀dọ̀ Ọlọ́run ọba wa lintalahum la fi rọ ìwọ ànábì fún wọn ẹni tó bá fẹ́ jẹ ìmáàmù gbọ́dọ̀ rọ̀ fáwọn èèyàn kò gbọ́dọ̀ lé mo gbọ́ ọ̀rọ̀ kan lónìí nípa àfá Abdulkabir Oríyọmí ṣe pé mo sọ ń jò ní mo láwọn méjèèjì ò ṣe gíní wọn yàtọ̀ síra wọn ní tí mo mọ̀nú wọ́n wá ní níbi irú àwọn ẹ̀wà kátẹ̀tọ́ ọmọ èèyàn mọ́lẹ̀ ká mọ́ gbà ṣẹ́gẹ́tì mi nísìn ká ṣojú kòkòrò wọ́n wá bá fàjà ní mọ́ṣáláṣí ibi táfà tí ń kíjí mọ́ fáwọn èèyàn wọ́n wá suspend àfà fún ọ̀sẹ̀ 3 pé kò gbọ́dọ̀ kírun fún àwọn tí wọ́n sì ṣe yìí àwọn tí wọ́n tó lọ́jọ́ orí ni wọ́n suspend ẹ̀ àwọn tí wọ́n tó lọ́jọ́ orí wọ́n wá ní ńgbà àfà máa padà bọ̀ láti suspension wọ́n ní gbogbo àwọn àwa wọn nì pé wallahi àfọ́ òwú mọ́ ìwà pé mi ni mo wà ń bẹ̀ kò sẹ́ni tó lè mú mi yẹn àti níbi owó àbí níbi karahùn wọ́n láfa òwú mọ́ o kéé pé mo fi sọ̀fọ́ọ̀tì àfà o wọ́n wí bẹ́ẹ̀ ni o tó bá yẹ pé bẹ́ẹ̀ ni mo kí àfà kú oríire o
torí pé ó lè jáfa ní máàmù ó sì lè mọ́ jáfa tó bá jáfa ni káwọn náà kan ṣe dẹ́ẹ́dẹ́ mìíràn o torí pé fíìmù tí ń bẹ́ńlẹ̀ yóò ní tán o fẹ́lòmíì tí ń bọ̀ o tẹ́lòmíì bá débẹ̀ tọ́lọ̀ ń bá ní ẹni tí wọ́n yọ yìí náà ló ń padà bọ̀ àbí tó jẹ́ lòmíì bẹ́ẹ̀ nìyẹn bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ wọn nípa tí wọ́n fi yọ o tòró ti bẹ̀rẹ̀ náà nu o ó ti di tán o oníkálukú lọ ṣàgbéjẹ mọ́wọ́ ẹ má tó pé ẹ ti joyè ó tiẹ̀ bá wá jẹ́ lẹ́pẹ́ tó bá ti fọmọ kékeré joyè báyìí á dẹ̀ máa múra bí arúgbó wọn wá ní mẹni tó kọ́ wọn ní kéwú wọn ní mẹni tó jù wọn lọ́nú àfà wọn á ṣe gàgàgà èèyàn joyè ní kíyàn má mẹni tó jù lọ ẹlòmíì wàá sọ gbogbo àwọn ẹgbẹ́ bàbá ní ọ̀rẹ́ gbogbo èèyàn ní wàá dọ̀rẹ́ torí pé ó ti joyè ẹlòmíì àwọn ẹ̀pẹ́ yìí ni mo ti rí pé àwọn èèyàn tún ń bùkún ọjọ́ orí wọn àdánwò wọn tún máa bùkún ọjọ́ orí ẹlòmíì tí ó tó wa á dẹ̀ ṣe bẹ́ẹ̀ dé kó jù wá lọ àwọn yẹn kún ayé tó wà máa tẹ́lẹ̀ máa dá ìwọ yìí náà ẹ máa ṣe dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ báyìí máa bá arúgbó àwọn ìyá àgbàlagbà ó máa kúnlẹ̀ ẹni pẹ̀lẹ́ àánú yín ṣe mí ọlọ́ni líńtẹ́lẹ́hùn ìmáàmù gbọ́dọ̀ rọ̀ fáwọn èèyàn ó ní wàláwó kúńtà fázọ́ngọ̀ lídọ̀l kọlbì torí pé tó o bá jẹ́ ọlọ́kàn líle tó fẹ́ ló máa ṣe gbogbo ẹ̀ kókó nígbà fẹ́ nìkan ìwọ ló wà ń bẹ̀ làǹfà dúmínì haolíkà gbogbo wọn á túká lẹ́yìn yẹn wọn ní bẹ́ẹ̀ ṣe o wàá gbọ́ alukur'an ó ní fáàfù anihum ó sọ bẹ́ẹ̀ fáwọn nẹ́bí ṣàmójú kúrò lára wọn kí ló ṣe rò pa nẹ́bí ò kí ń jẹ sàárà tó bá gbé sàárà wa àmójú kúrò ní anábì ìmáàmù ò gbọdọ̀ báwọn èèyàn du sàárà ìmáàmù ò gbọdọ̀ du sàárà torí ipò ọwọ́ ni wọ́n máa gbé tí ìmáàmù wá ni fáàfù anihum fi rísíkì níbi nǹkan jíjẹ ìmáàmù gbọ́dọ̀ ṣọ́ra fáàfù anihum filmel ìmáàmù gbọ́dọ̀ ṣọ́ra níbi owó fáàfù anihum bilkisma níbi à ń pín nǹkan ìmáàmù gbọ́dọ̀ ṣọ́ra torí pé tó bá ti tọwọ́ bọbẹ̀ yóò tẹ́ tó bá yẹ pé ìmáàmù ti ń wo àwo tó ń fi tẹ̀síwá káwọn 1000 yóò kàn bùkù anábì kì í jẹ sàárà ó mo yẹn ti ń jẹun lábẹ́ rẹ ni 500 people àwọn alùsífà tó bá ti gbé ẹ máa gbé lọ tó bá sì gbẹ́bùn wá wọ́n fún lẹ́bùn ànábì náà fún lẹ́bùn sàárà àwọn ìjọ ló ní tí wàá di wọn máa kóra ẹ̀sìn wá rẹ́kẹ́ wà tí mo máa tààrẹ́ sí tí ó máa tẹ̀ wá lórí kíni òdodo tí mò ń sọ yóò kàn wá lára yóò kàn wá lára ni ọlọ́run mọ̀ pé títọ́ ni ẹ̀yin náà sì mọ̀ fáfù anihum ìmáàmù gbọ́dọ̀ lámojú kúrò àwọn èèyàn ó ṣe nǹkan yóò ṣe bí pé wọn ò rí ẹ wá wò mí mọ́sáàsì tọ́lọ̀ ń dá fún mi bí èmi tẹ́mi a máa lo oṣù mẹ́ta tí mi ò ní gorí mímbà rí mi ò sì ní léètì débẹ̀ tí mo gbọ́ tí màá dédé wo ọjọ́ kan màá dẹ̀ pa owó lẹ̀ lówó tí mi ò ní pín bẹ̀ ẹ pé àwọn àfáà tó wà ń bẹ̀ nìkan ni ó pín ẹ lọ bí wọ́n léèrè ìtọ́ bá tún fún mi níjọ́ mi tí mo bá ní àǹfààní pé mo tún rí owó kan màá tún yọ lápò mi màá tún há fún wọn bí n bá sí nlé tí n bá sí nlé lọ́dún kan wọ́n mọ kíjímọ̀ lọ́nbẹ̀ tí wọ́n ní mọ̀ pé mi ò sí nlé kódà wọ́n ń pè mí ní ìmáàmù àbúyẹ rẹ̀ là ń pè ní ìmáàmù àwa bíi 6 là ń kíjímọ̀ ń bẹ̀ mọ́ èmi bó ti já sí pé èmi làwọn èèyàn ń fẹ́ gbọ́ mo dẹ̀ ń jẹ́ kó yé wọn pé tí n bá kúṣẹ́ nígbẹ́ lómi ẹ jẹ́ kémi náà build àwọn èèyàn inú mi dẹ̀ ń dùn lẹ́ni pé mò ń jókòó mò ń gbọ́ kútúbà mò ń rí ọ̀rọ̀ tó tóbi lẹ́nu àwọn èèyàn orí inú mi á máa dùn orí mi sì ń wú ṣe báwọn èèyàn tí wọ́n lè jẹ́rìí sí ń bẹ lórí program lẹ́ni kó wàá fẹ́ kú nítorí ipò tó wàá fẹ́ parẹ́ èyí tó jẹ́ tìlú lẹ fẹ́ kú sí yẹn o èyí tó jẹ́ tọ̀dọ̀ mi gangan rèé o kọ́lọ́n bá wa parí ẹ̀ kó bá wa yanjú ẹ̀ tóun náà sì tóbi táwọn èèyàn sì pọ̀ ń bẹ̀ kódà nínú láti bí àyégbàpò tí àyégbé gangan àyégbàpò tí ń láti bí jímọ̀ nìkan a sì nígbàpò tí tó bá ń ṣe kútúbà sàlámà lẹ́kùn kẹrẹ àwọn èèyàn ti ń sá lọ bóyá ọjọ́ 1000 15 2000 kéré pàǹpàwó ń bẹ̀ ẹlòmíì ò mọ bọ́lọ́run ṣe ń ṣàánú mi yóò kàn mọ́ wí tó wí. ìmáàmù gbọ́dọ̀ lámojú kúrò níbi gbogbo nǹkan ọlọ́ni fáfọ̀ ánihu mójú kúrò ń bi láì fi wọn
wastaghfir lahum, foríjì wọn kó máa tọrọ àforíjì fún wọn lọ́dọ̀ Ọlọ́run. wa shawirhum fil amri, tọ́rọ̀ bá délẹ̀ ṣe ni kẹjọ jíròrò ẹ̀, kẹjọ mọ̀ pé eléyìí lẹ fẹ́ ṣe, má ṣe lẹ́yìn wọn. kì í ṣe quality imam kó o máa ṣe nǹkan lẹ́yìn àwọn tó kù. lápèjúwe kẹjọ jókòó pé a fẹ́ fún yàn lóye o, kẹ́ẹ̀dẹ̀jọ́ ṣe meeting pé òkè èní jímọ̀ tó bá di jímọ̀ tó ń bọ̀ ẹ jẹ́ kí kó wá submit irú oyè tá a lè fún ká lọ ronú sí, kó wá dalẹ̀ ọjọ́ náà gangan kọ́ dẹ̀ rí invitation àti déètì lórí Facebook. ṣe àwọn tó kù yẹn báwo ni wọ́n ṣe feel? àwọn tá a jọ ṣe meeting pé ìmáàmù ẹni tẹ́ ẹni ká fún lóyè yìí, ìyẹn ti ń fi hàn pé ẹnìkan ló fẹ́ fún wọn, kìí ṣèlú mọ́. ìwà rẹ̀ lẹ́yìn ọlọ́ni shawirhum fil amr, bá wọn jíròrò ń bí ọ̀rọ̀, fatawakkal ala Allah, wà fara ti Ọlọ́run. inna Allaha yuhibbul mutawakkilin, Ọlọ́run fẹ́ràn àwọn tí wọ́n ń fara tọ́ Ọlọ́run. gbogbo ẹ̀yin tẹ́ bá wa share ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa share oore fún yín láwọn oore tó ní agbára, tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún, bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.